àti bó ṣe fẹ́ sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n tún fún yín lónìí wọ́n láìláìlá ìṣúgbọ́n ìbílẹ̀ lẹ̀ sí láìláìlá wà kò sí ọ̀sán yìí kọ́kọ́ tó ń sọ̀rọ̀ níbi kankan ẹ má wo example ọ̀sán yìí lélẹ́yìn sí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ẹ má wo. bàbá ọmọ mi yìí sọ wípé ṣé tóun bá jẹ ráìsì àtẹ̀bà tó máa bọ́ọ̀ lára mi. bàbá ní kò ní bá a lára mu torí pé yóò máa yàgbẹ́ ṣíṣàn tórótóró. bàbá ọmọ wa yìí sọ pé ṣé tóun bá jẹ ẹyin àti ẹ̀wà ṣé òun ò ní só iṣókíṣó. bàbá ní tó bá jẹ ẹyin àti ẹ̀wà iṣó burúkú ló máa só ó sì fi iṣó rẹ̀ ó fi túlù ó fi iṣó rẹ̀ ó fi tú àdúgbò. gbogbo ayé bí ọ̀sán yìí ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn o kí ló wá ń dún nínú ọ̀sán yìí ṣé fi hàn yín nǹkan tó ń dún nínú ọ̀sán yìí gangan lélẹ̀. ṣẹ́ẹ̀rí nǹkan tó ń dún nínú ọ̀sán yìí gangan rẹ̀ ìwọ ọ̀sán yìí ìwọ babaláwo tó bá mọ̀ kó ní ọ̀sán yìí tó ń sọ̀rọ̀ tó bá ti bí ẹrẹ invite mi kí wá bá ọ̀sán yẹn sọ̀rọ̀ tó bá mọ̀ kó lọ́sàn yìí tó ń sọ̀rọ̀ lóòótọ́ invite mi kí wá bá ọ̀sán yẹn sọ̀rọ̀. èyí babaláwo tẹ àtàkì sí lára tẹ pọ̀ ọmọ ànábì níbi ànábì jí pátá ànábì jókòó a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwa náà àwa máa expose yín gbogbo irọ́ tẹ̀ pamọ́ ìsìlámù yẹn àwa náà àwa máa tú àṣírí yín á lè káyé mọ̀ pé gbogbo kẹtẹ̀ ṣe ìyálàjà irọ́ ni gbogbo àwọn eégún orí burúkú tẹ máa ń gbé àtàwọn tíríkì tẹ máa ń pè ní dán gbogbo tíríkì yẹn pátá la máa tọ́ sí yẹ ẹ má sọ́pọ̀ ẹ máa tá ìsìlámù ìṣó àwọn ló ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ yẹ nǹkan ti ní báyìí bí ọ̀sán ìṣe máa sọ̀rọ̀ nìyẹn o ẹ wo. katiri sakama jẹyin wàlúùkàlà wọ́n tó bá wà bí alájà ẹ̀rẹ́ babaláwo tó bá ti bí alájà ẹ̀rẹ́ invite mi kí wọ́n bá sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó sọ̀rọ̀ yẹn bá sọ̀rọ̀ lóòótọ́ yes mo challenge yìí invite mi kí wọ́n bá sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀yẹ̀yàn kò sí kan tó jọ sọ̀rọ̀ yìí bí ọ̀sọ̀ yìí sọ̀rọ̀ yàrá ìjà ẹ̀rọ ni sakama jẹyin confam ẹ̀ ti gbọ́dẹ̀ látẹ̀yìn yàrá gàmàdé má gbàgbé ìwọ ọkùnrin tó kọ́ bá ti kéré ju tó yẹ lọ ó wà bí 30 years go to 40 years go to 50 tó kọ́ ẹ̀ wá kéré tó kọ́ dàbí okó ọmọdún márùn bí okó ọmọdún mẹ́fà débi káwọn obìnrin rí okó ẹ̀ wọ́n sá ìwọ ojú máa ń tẹ́lá ti yọ okó láyé àwọn ọ̀rẹ́ tó fẹ́ tọ́ àgbébọ̀ tó confam tí ó jẹ́ kí okó rẹ̀ tóbi tó sì yọ dáadáa size tó bá fẹ́ wà láyé àti mo ju kúpà gbóni mo ṣe ní o yes bóyá láti kékeré okó ẹ̀ ti kéré o bóyá ìjápọ̀ ẹ̀ ló ṣe tó kọ́ fi súkì tó fi kéré o bí wọ́n ṣe bímọ ìyẹn kan sí àgàbà rẹ̀ tẹ́lẹ̀ confam kí mo ju kúpà gbóni lóbi ṣeré ṣe máa fi wé ọyìn ẹ̀yin náà mọ̀ ẹ̀yin náà mọ̀ pé ìwé yìí ìwé dídé sí ìwé àwọn bàtà àtijọ́ ni from a to z ìwé ìyàwó olókùn náà ṣàṣà ìran àgbo tó wà débẹ̀ tó ní káwọ́ sí ìwé yìí yes àwọn ọmọ tó fi 1990 àbáwò ìwé ìlànà tó bá lọ fi ìwé àwọn bàbá tó wà bí 90 80 wọ́n jẹ́ kó mọ̀ pé yes ìwé àtijọ́ ni education ní ṣàṣà ìran àgbo tó wà débẹ̀ tó ní bá shift mọ́ ẹ̀fọn pipe ọ̀pálẹ̀ àgbo olókùn bẹ̀ sómi jogún bàgbó lé ni kódà ìwọ tó bá ní BP or diabetes àgbógbó àbí tí ó cure BP yẹn permanently tí ó sì cure diabetes yẹn permanently wà láyé àzín torí ó ní bí àwọn bàbá wáyé àtijọ́ ó ní bó ṣe ń treat BP kúndé tó wọn ìbúdé ó ní bó ṣe ń treat diabetes kúndé tó wọn ìbúdé gbogbo ẹ̀mí jogún balẹ̀ àti ti ṣe fáwọn tó níye wà láyé àzín àti ṣe fáwọn tó ní tó dẹ̀ cure BP yẹn tó cure diabetes yẹn permanently tó dẹ̀ ní dúró ẹ̀ mọ́ wà láyé àzín torí BP wọ́n ti pẹ́ jù lára wọ́n máa ń resort sí stroke tẹ̀ máa fa kó òjijì diabetes ń tiẹ̀ diabetes wọ́n máa ń fi gbọ́dọ̀ àjìnà ni tó bá lẹ́gbò lẹ́sẹ̀ àbí lára tó bá ń diabetes egbò yóò máa jẹ àti tí wọ́n fi ní máa gẹ́sẹ̀ yẹn tí wọ́n gbogbo àbí tó dẹ̀ máa kí ọ rẹ̀ pátápátá ti ṣe fáwọn ti dẹ̀ kàn sí ẹ̀gbọ́n bàrí ètò mẹ́sẹ̀jì lórí WhatsApp nǹkan tó gbọ́dọ̀ pé mẹ́sẹ̀jì mi lórí 09021975321 ìwọ bí obìnrin tó ní fibroid àbí obìnrin tó ti pẹ́ ní ọkọ tó lóyún ọwọ́ dàní tètè kàn sí ẹ̀gbọ́n bàrí mẹ́sẹ̀jì mi lórí WhatsApp yes.